àsìkò yẹn lólùfẹ́ wa káàkiri àgbáńlá ayé káàbọ̀ sórí ètò yín ètò wa àṣírí ayé níléeṣẹ́ Ojútólé TV. Èmi ọmọ yín náà ni àbúrò yín olólùfẹ́ yín Òrèǹté Àjọkẹ́ tẹ́tí mọ̀bẹ ní mọ̀wó náà ní pẹ̀lú bàbá mi bàbá Alubarika wẹ́bí dànù tí wọ́n kọlẹ̀ sí ìlú Kòròdú ọ̀gá ọmọ ìlú kúmẹ́dẹ́ ní Ìgbódú ní ìlú Ìjẹ̀dẹ́ níbí báyìí lọ́wà bẹ́ẹ̀ náà làwa náà wà. Ẹ̀yin ará lélẹ̀ ní kí la fẹ́ mú wá fún yín ṣùgbọ́n lákọ̀ọ́kọ́ bàbá Alubarika bá mi kí gbogbo àwọn olólùfẹ́ wa káàkiri. Ó ṣe yèyé oge ìyá olóyè ní Kòòdú ẹ̀mí ọlá ọmọgun aláwọ̀ àmì ọlọ́mọ ní bọ́lájẹ́ àmì náà. Kódà wọ́n faná sásọ yín ni. Èmi kan ti bọ̀ ṣáná wọlé ni. Ok ìjọ́ngbè sáná wọlé ni. A ní kó má jẹ́ pé inú àwẹ̀ a máa dì inú àwẹ̀ ká gbogbo ẹ̀ náà nìkan. Ẹ má wọ̀ yìí lọ bí táwọn aládùá mùsùlùmí pọ̀ sí o. Ẹ má bá àwẹ̀ jẹ́ pẹ̀lú sáná yìí o. Ẹ̀yin ará ilé ẹ gbọ́ o tẹ́lẹ̀ yìí bá àwẹ̀ jẹ́ báyìí. A ní ká wá wọnú òrùn kó bá blink náà ni. Ó dáa bá o. Ẹ̀yin ará ilé ìjẹ̀rí lórí ètò bàbá àní ẹ bá wa kí àwọn ará ilé ẹ bá wa kí àwọn ará ilé. Ọlọ́run àdúrà wọ Ọlọ́run jẹ́ ó gbà ó àdúrà wọ Ọlọ́run jẹ́ ó gbà àní sì jẹ àní sì mú àní sì lẹ̀tẹ̀ egun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé àríyọnú gbogbo ojú tó ń wò wá gbogbo wa ní àtúbà tí a túṣẹ́ fún wa. Àmín. Lẹ́yìn ibẹ̀ mọ́ bí tí a fẹ́ lọ lẹ́yìn lórí ètò bí ta ti fẹ́ mú pé gbogbo pátápátá la mọ̀ wípé inú oṣù ìkẹ́ oṣù ìgẹ̀ oṣù Ramadan náà inú ẹ̀ la wà bẹ́ẹ̀ ṣe sọ ẹni gbogbo oṣù pátápátá ni oṣù kẹ́ ìwọ kọ̀ jẹ́ pé torí pé ààwẹ̀ tó wà nínú Ramadan pé ó ṣe kókó òun ló ṣe jẹ́ wípé wọ́n ṣe máa ń instruct pé àwọn ẹ̀ṣẹ̀ máa ń rò pé oṣù yẹn ló ní àpọ́nlé jù ṣùgbọ́n nínú oṣù yìí a mọ̀ pé ó yẹ ká máa ṣe dáadáa wọn ní àṣùtà máa ń wá tí Ọlọ́run tó sọ wípé ká sin òun lótútọ́ nínú gbogbo oṣù náà ní ẹpẹ́ tí kò pọ̀ fún wa lọ́sẹ̀ tó kọjá ṣùgbọ́n kí ni ìmọ̀ràn tẹ ní àti ìgbaniníyànjú tẹ ní sí àwọn ìjọba wa àwọn tó máa gbẹ́sẹ̀ àtàwọn tó máa gborí ẹ̀ nínú oṣù Ramadan? Ó ṣe yèyé oge sórí ẹjọ́ ìṣẹ́jú ẹni kí ni mo wí? Ẹjọ́ ìṣẹ́jú ẹni ká mọ́ mọ̀ dá ẹ̀. Kí ni mo wí? Ẹjọ́ ìṣojú ẹni ká má mọ̀ dá. Ìka èèyàn ni mọ̀ dá. Kí ni mo wí? Ìka èèyàn ni òun ẹjọ́ dá. Nàìjíríà ebi ń pa wá. Ìyà ń jẹ àwọn èèyàn púpọ̀. Àwọn á sọ pé wọ́n ó dìbò wọ́n ò dìbò wọ́n ó ṣe kinní kan wọ́n ò ṣe kinní kan á ṣe gbá á ṣàwo nígbà tó bá di páwọn èèyàn yí bírí wọ́n wá fẹ́ lọ sẹ́yìn ẹnìkan wọ́n wá fẹ́ mọ lépo ẹnìkan ó dàbí obìnrin ní tẹ́bi ń pa tó bá rí ẹnìkan tí ń fún ní tọrọ kọ́bọ̀ àyẹ̀mọ̀ àbẹ́lẹ̀ yóò tó bẹ́tà àbẹ́lẹ̀ yóò tó bẹ́tà àbẹ́lẹ̀ yóò tó bẹ́tà ló lójú kòkòrò obìnrin fi gbélé ọkọ. Kí ni o ní mo wí? Pé a máa wò pé ṣé lè yá da lójú kòkòrò obìnrin ò ṣe ń gbélé ọkọ. Kìí sún lójú kòkòrò obìnrin o ìyàwó náà kò sí tí ì jẹ́ kí ìyàwó sóyàn ṣe o. Ọgbọ́n tí mo sọ tá a bá ní pa irọ́ ìyà ń jẹ̀yàn Nàìjíríà yìí ebi ń pa àwọn èèyàn láti gbà wọ́n sọ pé kíni ó ṣe kíni ó ṣe ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti kú òlé báyìí wọ́n ti gba ń múra lọ wọ́n ti kú òlé báyìí àwọn ti lọ ṣẹ̀sìn àwọn èèyàn wá wẹ̀ ebi ń pa wọ́n ìyà ń jẹ wọ́n ẹ wá ní wọ́n mọ̀ ṣàdúrà fẹ́ nìkan nígbà ọba yá padà ṣépè lẹ́lòmíì kí ni o ní mo wí? Ṣé báwa là ń ṣe bàbá ń jọ sí ń bọ́ bá yá ṣe kàtá ẹni ìyá bá ń jẹ kò ní ṣe ní àmọ́ ṣe bàbá mọ́ kí ni o ní mo wí? Ebi alẹ́ mi ń sọ fáwọn ìjọba wa yìí à ń lọ múra àárín ń múra àárín ń kíní nǹkan lọ́kàn wọ́n wo bí tẹ́bi tí bàtà ti ń tàwọn èèyàn lẹ́sẹ̀ kí wọ́n dami sí wọ́n fáwọn obìnrin opó wọ́n jáde wọ́n gbọ́ tọ́jú wọn ọmọ òrukàn wọ́n tọ́jú wọn
ọmọ òrukàn wọ́n tọ́jú wọn ṣe bí jóòní ìtìjọba sí bí wọ́n mọgbọ́n tí wọ́n fi kó àwọn ọmọ ìtajọ́ jóòní tí wọ́n kó fóònù lé wọn lọ́wọ́ ta ni kí wọ́n fi pè tí èbá ti pé arójú kinní kan lé àmú ọmọ yóò ṣàgbàfọ̀ ń kówó wọlé ẹ̀kọ́ àwọn ọmọ ìtajọ́ ẹ wá mú bíi méjì inú wọn ẹlẹ́ǹtọ́ wọn ọgbọ́n tí wọ́n fi kó wọn ọmọgbọ́n tí wọ́n fi lè lọ jù wọ́n sẹ́nu ẹ̀kọ́ṣẹ́ ẹ̀yin ìjọba yìí ẹ dákun ẹ bẹ̀rù Ọlọ́run ni ẹ jẹ́ kó wọn bẹ àkókò bẹ̀rù Ọlọ́run ni kálukú ní òkú bá a sọ re á kú àwa tá à ń bẹ lọ́hùn fún yín àwa tá à ń gbàdúrà kí Nàìjíríà má dàrú ẹ má jáwa náà gbẹ̀sẹ̀ níwájú Ọlọ́run ẹ fi yìn wá ẹ ń ṣèṣe kò kàn mí tẹ bá ń wóṣèlú tẹ gbogbo ọ̀nà níṣẹ́ wọ́n ti dúró fún gbogbo ẹ̀ àwọn sọ pé gbà wọ́n fẹ́ wóṣe bò yẹn kálukú wọ́n ṣe wìtì ni wọ́n mọ̀ ṣe bí mu toru ni wọ́n mọ̀ sọ̀nà wọ́n ti wọlé tán níṣẹ́ wọ́n ti dúró wọ́n ti wo gbogbo kálukú ran kálukú pàdé pẹ̀lú Ọlọ́run kálukú jíyìn iṣẹ́ rẹ̀ kálukú ìyà ń jí àwọn èèyàn wá ń sọ pé ẹgbẹ́ kan wọ́n ń wá Yorùbá wọ́n ń wá kínní á máa bẹ àwọn èèyàn náà ni wọ́n sì já ní sùúrù tá a bá wo bára ń ṣe níyàn ńlá bá ṣe sọ̀rọ̀ á sọ̀rọ̀ sọ téèyàn bá wò bí yà ṣe ń jẹ́ èèyàn Nàìjíríà ni wọ́n bá fi sọ̀rọ̀ ó ń tọ̀ mọ́ sí ọ̀rọ̀ sọ àìmọye ni ó gbàwẹ̀ tí ò rí nǹkan fi sínú àwẹ̀ ò bá wẹ̀ ńlẹ̀ tẹ́lẹ̀ ṣe bá ń pọ́nrọ́ lé nípa àwẹ̀ dé sáwọn tá a tẹ̀lé gbogbo àwọn tá a tẹ̀lé tá a ṣe tá a sọ pé àwọn ẹni Ọlọ́run àwọn èèyàn wa sáwọn wà lé lọ́gbà lọ́wọ́ bẹ́ẹ̀ mọ́kà á ní wọ́n lọ bẹ́ẹ̀ lọ ní múra wọ́n lọ bẹ́ẹ̀ lọ ṣe pẹ̀lú ànábì fáwọn ìjọ rẹ̀ lẹ̀ ló dá mọ́kà lẹ̀ ànábì fáwọn èèyàn rẹ̀ lẹ̀ ló fi mọ́kà ló gbàdúrà sí mọ́kà ẹni tí ó lọ mọ́kà yóò tọ́jú ilé ó tó lọ àwọn míì ń bẹ tó jẹ́ pé olówó tó jẹ́ pé nínú ilé rẹ̀ báyìí gbogbo èèyàn ni ọmọ wa gba kókó ní rọ̀lẹ́ tí wọ́n á fi sínú tó bá di sàárì wọ́n á wá dáná wọ́n á ro túwó àwa gbọ́njú mọ́ bẹ́ẹ̀ láwọn ọlọ́lá àgbà náà wọ́n á ro túwó kálukú wá ro àmàlà ń sàárì kálukú ọmọ wa wù lọ lé wọn wọ́n mọ̀ bù wọ́n mọ̀ fi jẹ sàárì tó bá dì sínú àtó lọ ọbẹ̀ kò sí mọ́ gbogbo olówó tó wà láyé níṣẹ́ ọ̀dájú ni wọ́n ìkà ló kù láyé akànbẹ́ lọ́hùn ni ṣùgbọ́n àwọn ò ní fọlọ́hùn lẹ̀ láti bẹ̀ ẹni ó bá fẹ́ ṣe gbogbo olóṣèlú tí ó bá ṣe dáadáa kó wá báwọn èèyàn ó ṣe máa jẹ báwọn èèyàn ó ṣe máa mu kó wá báwọn èèyàn ó ṣe ná bí owó epo ṣe já wálẹ̀ owó epo já wálẹ̀ akàn ń rọ́jú ni ó dàbí yeyóge ó dàbí kí ẹ̀rùn mú kójò mọ́ rọ̀ tẹ́ bá sá òkúta àwa ti rí lọ́dún tójó rọ̀ ńgbà tí èdò ọdún keje tá a bá ń lọ nínú igbó tá a bá dẹ̀gbẹ́ ọdẹ lọ tókúta tá a bá fi gbára wọn iná ọ̀sẹ̀ ń bẹ̀ tí gbogbo nǹkan bá gbóná tán kí wọ́n má jẹ́ kí gbogbo nǹkan ó gbóná tán ayé ń gbóná owó epo yìí kí wọ́n já wálẹ̀ ń múra kọ́ wọ́n lọ múra wọ́n fún yàn lóúnjẹ lọ́fẹ̀ẹ́ ń múra ni ẹni ọba mọ ọkọ̀ tó ń pọ̀ lọ́nkọ́ ní lọ́ ń múra débi wọ́n lọ nítorí pé wọ́n fi torí ayé ara wọn ni àní ntójú ń múra lọ ń bẹ Nàìjíríà yìí kí ni mo fi fún ọ yìí ó gé kéèyàn máa bọ́gọ́rùn èèyàn ní sínú kéèyàn máa bọ́gọ́rùn èèyàn ní sáàrì ó ju múra lọ wàláì tàláì ojú múra lọ kí ni bẹ́ẹ̀ ń múra kéèyàn máa ṣe dáadáa fọ́mọ òrukàn ojú múra lọ yeyóge kéèyàn máa ṣàánú aláìní ẹni ebi ń pa tó mọ̀ pé bí ń pa ẹ fún un lóúnjẹ ojú múra lọ kéèyàn dá àwọn olówó yìí kí wọ́n wà kí wọ́n dákun kí wọ́n sílẹ̀kùn lé wọ́n lẹ̀ Ọlọ́run kọ́ fàrún kádé dubú ó sílẹ̀kùn lẹ̀ màálù méjì njojúmọ́ gbogbo Ìbàdàn mèsì ẹ̀
a kò ṣírú tó bá jẹ́ pé ká fúnyàn ló ń jẹjẹ ká ṣe dáadáa Adédùbú Ewuọlá nìbàdàn Sàràkí nìlọrin gbogbo àwọn eléyìí wà lìjà náà lọ́hùn ká fúnyàn ló ń jẹjẹ láwọn arúgbó olówó mélòó ní í ṣe é mọ́ olóṣèlú mélòó ní í ṣe é mọ́ àwọn òní wọ́n mọ̀ jẹ àní kí wọ́n jẹ kí wọ́n yó ìkòkò láfẹ́ràn sọ kí ni mo wí. ìkòkò là ń fẹ́ràn sọ. àṣebò ní jẹgun ní ó jẹran ẹ kúkú fẹ́ràn ẹ fi sọ níbi ọba jẹkù yóò lè fún yàn òun náà mọ̀ pé ẹni tó bá jẹ mélòó lẹni tí yóò jẹ ṣe ṣùgbọ́n ọlọ́run á ṣàánú wa ọlọ́run á ṣàánú wa àwọn ìjọba yìí ọlọ́run á ṣàánú wa ń múra kọ́ ní kàn o ń múra kọ́ ní kàn o kébi ọmọ pààyàn mọ́ ní kàn kí ni mo wí fún yín. ebi má pè àwọn mẹ̀kúnnù mọ́ ló kàn ń múra kọ́ lọ́kàn káàrí jẹ káàrí mu ń lọ́kàn ń múra kọ́ lọ́kàn kówó epo já wálẹ̀ ń lọ́kàn ń múra kọ́ lọ́kàn àwọn ọmọ òrukàn káwọn náà oríṣẹ́ ń lọ́kàn ń múra kọ́ lọ́kàn àwọn opó kàn rí náà sàrídá wọ́n rí mu léṣe ẹni ebi pa lọ mọ́ká bá ń pa ànábì wọ́n gbádùn mọ́ká ó dijọ́ mẹ́jọ. ọlọ́run kò ṣàánú ọ̀rọ̀ bàbá ṣáàbí bọ́ǹbù ni gbogbo ẹ̀yin olówó ayé pátápátá ẹ̀jẹ̀ àṣọlẹ̀ ṣe o ẹ̀jẹ̀ àfà àwọn èèyàn mọ́ra ká bọ́ wọn ní múra kọ́ ló kàn wọ́n tó tọ́jú lé ẹ ṣe gbogbo ará lé ẹ gbogbo ẹbí ẹ ló ti ṣoríire tán láti rí jẹ tán tó gba òmùra lọ èyí ni ẹ̀kọ́ tí bàbá fi kọ́ wa yẹn lórí ètò àṣírí ayé lẹ́ni tèmi tí yín tòótọ́ ẹ jẹ́ kí àwa bá ṣe máa tún ọ̀rọ̀ ayé wa ṣe sórí kankan rún mú pé kórí kankan má ṣoríire wọ́n ṣe ní kó kàn sí bàbá awẹ́bí dànù bàbá Alubarika tí wọ́n wà ní Gbódú ní Ìjẹ̀dẹ̀rù kíbi tí wọ́n bá ti ń bọ̀ mẹ́sàn-án dé Ìkòròdú garage mọ́tò tó lọ sí Ìjẹ̀dẹ̀rù bọ́lẹ̀ ní Gbódú junction béèrè bàbá Alubarika tàbí oní ìbéèrè oní ọ̀rọ̀ oníkan tó ń wọ ẹ nínú àbò ní gbogbo nǹkan tó bá ṣàpè wọ́n sórí nọ́mbà 08023829492 08023829492 ìwé ìròlójú orí ó dàbọ̀. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage.